الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله. آمين يا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى، وإذا رضيت حتى كانت ملء في علمك وزنته وعدده، وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا، وارزقنا العمل بهما بذاتك المقدسة. اللهم آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان هوبا كبيرا. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباعا
ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. Ibi tí a bá dé lánàá, wá níbi tí a bá dé lánàá, òun ni mo ní báyìí. mo sì lérò pé gbogbo ohun tí a wí gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ gbogbo wa la gbọ́. Bàbá náà sì lérò pé bọ́lọ́run ti gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ gbogbo wa la gbọ́. Ọlọ́run sì fún wa nímọ̀ràn. Ọlọ́run sì gbà wá nímọ̀ràn. Ó tún pa wá láṣẹ. Ó tún pa wá láṣẹ fún mọ́. Ká má ṣàbòsí. Ká má ṣàbòsí o. Nǹkan oní nǹkan ká má dà á pọ̀ mọ́ sí wa. Nǹkan oní nǹkan má dà á pọ̀ mọ́ tiẹ̀ kì í ṣèfà o. Tiẹ̀ ọ̀tọ̀. Tiẹ̀ ọ̀tọ̀. Tọ́mú òrukàn ọ̀tọ̀. Tọ́mú òrukàn ọ̀tọ̀. Ogún tiẹ̀ nu. Ogún tiẹ̀ nu. Èyí tọ́lọ́run fún ọ ìwọ ló ní ẹ̀tọ́ rẹ ni. Ẹ̀tọ́ rẹ lè tọ́lọ́run fún wa náà. Má wàá tún rí i wípé ọmọ òrukàn tó wà ní ìkíà rẹ̀ Ọlọ́run ní kí àwọn tí wọ́n bí o ní àsìkí. Nítorí pé àwọn ọmọ òrukàn tó wà ní àkàtà rẹ̀ káwọn tó bí wọn wá ní àsìkí. Má lérò wípé àsìkí tí wọ́n kó fún ọ ni. Wọ́n rò pé àsìkí tí wọ́n kó sí ọ tó wà lákàtà rẹ̀ ni. Ìwọ ló ní. Wọ́n rí nípa wọ́n rí ní mọ̀lá. Ó wàá dàpọ̀ mọ́ dúkìá tiẹ̀. Ó wàá dàpọ̀ mọ́ dúkìá tiẹ̀. Gbogbo ẹni tí ń bá ṣe irú eléyìí. Gbogbo ẹni tí ń bá ṣe yẹ fáwọn olùkọ́. Ẹ̀ṣẹ̀ tó mọ̀ lágbára tó gbọ̀ngbọ̀n náà. Ẹ̀ṣẹ̀ tó tóbi ni Ọlọ́run bá kà sí o. Wà á kí fún tún àlá táksì tó fi. فإن خفتم ألا تعدلوا فواحدة فإن خفتم ألا تعدلوا فواحدة. Ṣòwò ti ṣe gbé wáyé. Sọ́mọ́rì là ń ṣe. Ká tún fi ránra wa létí. Ránra wa létí ni ká rí sopọ̀. Àwọn nǹkan tó sopọ̀ ń bẹ níwájú. Àmọ́ ká sámọ̀ wípé ibi tí yóò wá sọlẹ̀ sí ni lórí ìwọ tó o bá mọ̀ wípé o ò lè ṣe déédéé. Ọ̀dọ́ ọba ti mọ̀ kó lè ṣe déédéé láàrin kó lè méjì mẹ́ta mẹ́rin jọ. Ẹyọ ọ̀kan ti tú ọ. Ẹyọ ọ̀kan ti tó. Àbí típà rẹ tó o bá mọ̀ pé o lágbára. Àbí tó ọba wá mọ̀ kọ́ lágbára. Tó o sì tún fẹ́ fẹ́ obìnrin ṣe. Tó o tún fẹ́ fẹ́ obìnrin sí. Àwọn míì ṣe. Àwọn míì ṣe. Mẹ́rin náà lórí wọ́n ní níyì. Mẹ́rin náà ni wọ́n ní yìí. Àwọn ìyàwó míì tó o bá fẹ́. Àyàwó mi tó bá fẹ́. O lẹ́tọ̀ọ́ lérí rẹ̀. Wọ́n lẹ́tọ̀ọ́ lérí rẹ̀ o. Àwọn mẹ́rin ìtàkọ́kọ́ yìí. Mẹ́rin àkọ́kọ́. Àwọn ni tí Ọlọ́run fara mọ́. Àwọn ni ìdí Ọlọ́run bá fara mọ́. Èyí tó wù ọ́ tó fẹ́ kù. Ìjọba fẹ́ kún. Ìṣedéédé láàrin wọn kò gbọdọ̀ wáyé. Ìṣedéédé láàrin wọn pẹ̀lú àwọn ọmọ ìkọ̀ gbọdọ̀ wáyé. Àwọn mẹ́rin tó fẹ́. Àwọn mẹ́rin tó fẹ́ nínú lọ́kà wọn. Wọ́n lẹ́tọ̀ọ́ lérí rẹ̀ jù ú lọ. Wọ́n lẹ́tọ̀ọ́ lérí rẹ̀ ju àwọn míì lọ. Nítorí náà. Wọ́n wá níbẹ̀. ذلك أدنى ألا تعولوا ذلك أدنى ألا تعولوا. Orí ṣíṣe báyìí. Ṣíṣe báyẹn. Òun ló súnmọ́ wípé o ṣe dọ́gbadọ́gba. Òun ló súnmọ́ pé o ṣe dọ́gbadọ́gba. Láàrin àwọn obìnrin. Láàrin àwọn obìnrin. Àmọ́ mo wá ṣàlàyé kíní kan fún yín lánàá. Ọ̀gá náà ń ṣàlàyé kankan fún wa lánàá. Kí ni fàárí wa? Wọ́n ní kí ni fàárí wa? Tàǹkóbìnrin jọ. Tàǹkóbìnrin jọ. Ìwọ kò sẹ́ni tó lè ṣe déédéé pẹ̀lú obìnrin. Kò sẹ́ni tó lè ṣe déédéé pẹ̀lú obìnrin. Èyí tó fi ní sẹ́lọ̀n. Èyí tó fi ní sẹ́lọ̀n. Èyí tó fi ní sẹ́ra rẹ̀ gan. Tó fi ní sẹ́ra rẹ̀ gan.
kó tó kọ lọ́hùn. èyí tó fi ní sí àwọn ìyàwó tó fẹ́ Èyí tó fi ní sí àwọn ìyàwó tó kólé náà. kúkú fẹ́ yọ̀kan. Kú fẹ́ yọ̀kan. Gbogbo ọmọ tó bá bí Gbogbo ọmọ tó bá bí. ọmọ inú rẹ̀ ló ti jáde. Ọmọ inú rẹ̀ ló ti jáde. Yóò sì nífẹ̀ẹ́ wọn bákan náà. Yóò fi nífẹ̀ẹ́ wọn bákan náà. Àmọ́ tó bá di pé ó wá níyàwó tí wọ́n pọ̀. Bàbá ti wá níyàwó tí wọ́n pọ̀. Wàhálà bẹ̀rẹ̀. Wàhálà bẹ̀rẹ̀. Tó gbé kalẹ̀ Ó lọ́wọ́. sì lágbára ẹ̀. Ó sì lágbára ẹ̀. Ọlọ́run bá kó tó wá sọ́nà. Ọlọ́run ti dámọ̀nà wà tó agbára. Ní òní, Bàbá nílé ní. àwọn áyàtá tó lọ́ọ̀kan. Àwọn àyàtà tó lọ tẹ̀lé yìí. Àwọn obìnrin Àwa obìnrin. ibi Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ lé wa lérí ọkùnrin ládé. Ibi tí Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ lé wa lérí lọ́wọ́ lórí ọkùnrin ládé yìí. وآتوا النساء وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. ẹ̀yin èèyàn Ẹ̀yin ènìyàn. àwa mùsùlùmí òdodo Àwa mùsùlùmí òdodo. wọ́n ní tá a bá fẹ́ fẹ́yàwó Níta bá fẹ́ fẹ́ ìyàwó. owó òfẹ́ Owó fẹ́ẹ̀fẹ́. ká a gbọ́dọ̀ san fún wọn Máa san fún bẹ̀rẹ̀. dandan lówó erí. Ilé kíláàsì lásán ìbúra. وآتوا النساء صدقاتهن نحلة وآتوا النساء صدقاتهن نحلة. Má lérò wípé orí obìnrin ẹ sì jọ sọ̀rọ̀ ẹ sì ti bẹ̀rẹ̀ ìfẹ́ náà nù. Owó òfẹ́ o gbọ́dọ̀ dandan ni Dandan lówó fẹ́. o gbọ́dọ̀ san. Ó gbọ́dọ̀ san. فإن تبن لكم عن شيء منه فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. ẹ wo bí tí Ọlọ́run tó fẹ́ràn àwọn adé. Ìgbàlódé. Àdéhùn tí ń bẹ láàrin ìwọ ìyàwó tó ń fẹ́. Kété fún ọ̀nà. Lápèjúwe ìyàwó rẹ ní tí mo fẹ́ kó o ṣe fún mi kó o fún mi ní $1,000 Ìyàwó sọ bẹ́ẹ̀. fún ọkọ ẹni tó fẹ́ fẹ́. Fún mi $1,000. Fún mi $1,000. Ẹ̀tọ́ rẹ ni túláàsì ni Ẹ̀tọ́ rẹ kíláàsì ní kò dé. kó o fún un ní owó yìí. Òkun lówó náà. Owó tó o wá fún yìí Owó tó kù yìí. òun ni wọ́n ń pè lówó òfẹ́. Òun ló ń pè lówó òfẹ́. Àmọ́ tó bá wá rí i wípé ìjábára rẹ̀ ó kà á Tọ́ba wá wò pé ìjábá rẹ̀ ọ̀ka. tó sì nífẹ̀ẹ́ rẹ̀ Ó sì nífẹ̀ẹ́ rẹ̀. tó wá sọ pé sọ mo yọ̀ọ̀da $50 fún un bẹ́ẹ̀. Mo yọ̀ǹda ìdajì ń bẹ̀ múlàjì pẹ̀lú yòókù wa. Mú láti yókù wá èyí tó yọ̀ọ̀da fún òun Ìtọ́ yọ̀ǹda fún ó ọ. ti di فكلوه هنيئا مريئا. Àjẹmọ́nù rẹ̀ bí فكلوه هنيئا مريئا. èyí tó ṣe kó finú fẹ́ yọ̀ọ̀da fún òun yìí. Ìtọ́bi lọ́lẹ̀ ẹ̀dá fún ẹ̀yìn. Kùlúùhù jẹ́ Ìrọ̀lì jẹ́ ẹ̀jẹ̀. àníàn màríàn àjẹmọ́nù rẹ̀ ni. Àjẹmọ́nù ilẹ̀ jẹ́. Ìdùnnú ni kò sì fi Ìdùnnú jẹ́ tayọ̀tayọ̀ kì jẹ́ í ṣe òun gan-an tó yọ̀ọ̀da owó yìí fún ọ. Òun tó yọ̀ǹda owó náà. Inú rẹ̀ dùn ló fi Ilé yọ̀ọ̀da. ẹ̀tọ́ abẹ́ bí ọrùn yìí. Kò tún kéré sí ọ̀ràn àyàlérí rẹ̀ mọ́. Kì í sọ̀rọ̀ yẹn mọ́. Ọ̀sán. Wàlá ولا تؤتوا السفهاء
أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا. ولا تؤتون السفهاء أموالكم. Ẹ gbọ́ àyà yìí dáadáa. Wọ́n ká gbọ́ àyà yìí dáadáa. Ó sì nítumọ̀ tó lágbára. Ó sì ní ìtumọ̀ tó ní agbára. Àwọn tálíkà tí ń bẹ láàrin yín. Àwọn tálíkà tí wọ́n bẹ láàrin yín. Àsúfàáù, àwọn aláìní. Àwọn aláìní. Àtẹ́wọ́gbọrẹ. Àtẹ́wọ́gbọrẹ. Tí wọ́n jẹ́ tálíkà. Tí wọ́n jẹ́ tálíkà. Ihun tó jẹ́tọ̀ wọn, owó wọn. Owó wọn. Èyí tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ tó bọ́ sọ́wọ́ rẹ̀. Èyí tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ tó bọ́ sọ́wọ́ jẹun. Eléyìí ń tọ́ka sí àwọn ọmọ òrukàn. Èyí ń tọ́ka sí àwọn ọmọ òrukàn. Má dà owó tí wọn pọ̀ mọ́ tiẹ̀. Má dà owó wọn pọ̀ mọ́ tiẹ̀. Má dà lúrú pọ̀ mọ́ sàgbà. ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا. Àyà yìí ó tó nítumọ̀ ni. Bàbá ní àyà yìí tó nítumọ̀ mí. Ìsì fẹ́ kẹ́ ẹ ṣe gbọ́. Nǹkan méjì lọ́lọ́run papọ̀ yìí. Wọ́n ní nǹkan méjì lọ́lọ́run papọ̀. Á sì kì í tiẹ̀. Á sì kì í tiẹ̀. Má pa á pọ̀ mọ́ tiwọn. Má pa á pọ̀ mọ́ tiwọn. Ẹ̀wọ̀n orúkọ yẹn. Tọ́mọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ rẹ. Tọ́mọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ rẹ. Inú rẹ̀ ni kó o mú kó o máa fi tọ́ wọn. Nínú rẹ̀ ni o mú kọ́ máa Kì fi í ṣe sọ̀rọ̀. pé àsìkí tiẹ̀ ni wọ́n máa wá lò. Ṣé àsìkí tiẹ̀ ni wọ́n máa lò? Títí wọn tó wà lábẹ́ àkàtà rẹ̀ náà ni wọ́n máa kó lórí wọn. Wárìsòkú òun fi ha. وارزقوهم فيها. Inú dúkìá tiwọn kì í ṣe dúkìá tiẹ̀. Nítorí Ọlọ́run ti sọ pé ẹ má dà lúrú pọ̀ mọ́ sábà. Èyí tó jẹ́ tiwọn nì, iná lọ́lọ́run ní ká máa fún wọn jẹ nínú dúkìá wọn. Wákìsúhun kẹ̀sì máa dáṣọ fún. Ẹ máa dájọ́ mú wọn, mọ́jẹ wọn máa jẹ kàkàgbé pẹ̀lẹ́ yìí jà fún wọn yìí jáde. وقولوا لهم قولا معروفا. Ọ̀rọ̀ tó nítumọ̀. Ọ̀rọ̀ tó nítumọ̀. Ọ̀rọ̀ dáadáa. Ọ̀rọ̀ dáadáa. Ọ̀rọ̀ fọkànbalẹ̀. Ọ̀rọ̀ fọkànbalẹ̀. Tínú wọn fi dùn pé ààrẹ yàn. Èyí tó ní wọ́n fi dùn pé ààrẹ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí fi bá mi bàbá wọn. Òun ni kẹ́ ẹ máa sọ fún wọn. Òun ni ẹ máa sọ fún wọn. Ẹ má máa jẹ́ kí wọ́n rí yín nídìí pé ẹ sì jókòó lógún. Ẹ má jẹ́ wọ́n rí yín lájókòó lógún, jókòó lé dúkìá àwọn tí ọjà wọn lé rí pé tí ọjà wọn rọ́nà gbà. Ẹ má ṣe wọ́n ní ọmọ tó ṣe pé wọ́n máa sọ pé bí bàbá wa bá ṣe ń bẹ̀rẹ̀. Wọ́n ti wọ́n máa rántí pé ọjọ́ bàbá wa fẹ́ láyé ní irú ìyá yóò ò ní jẹ wá. Àwọn olùkọ́ bá wí bẹ́ẹ̀ lọ́dẹ̀. Ẹni tí ń bẹ lọ́wọ́ rẹ tọ́lọ́run ní o ná dúkìá rẹ kọ́. Dúkìá rẹ kọ́ ojú wọn náà. Kò sì ní kó o ná tiẹ̀. Ìná ná tiẹ̀. Ọlọ́run ò sọ pé kó o lo àsìkí tiẹ̀ lérí wọn. Ìwọ náà bí. Ìwọ náà bí. Àsìkí tiẹ̀ àwọn ọmọ rẹ wọ́n ni. Ogún ológun tí ń bẹ lọ́wọ́ rẹ já padà fún ní nǹkan. وكسوهم وقولوا لهم
قولا معروفا. má sọ ọmọ òrukàn di ọmọ yẹpẹrẹ. Wọ́n sọ ọmọ òrukàn ọmọ yẹpẹrẹ ọmọ yẹ̀yẹ́. má sọ ọ́ dọmọ tí ò ní ìyá tí ò ní gò. Wọ́n sọ wọ́n dọmọ tí ò ní ìyá tí ò ní bàbá tí wọ́n á lò lòkù. Àwọn àwo lọmọ tí wọ́n ń wí tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn àwo làwọn tó ń sọ ń pa wọn. Ọmọ táàbí. Ọmọ táàbí. Ní ọ̀nà tọlọ́hun. Lọ́nà tọlọ́hun. Táwọn èèyàn máa ń pè lọ́mọ àlè. Wọ́n pè lọ́mọ àlè bàbá lè bá di à. Ọmọ tí wọ́n bá bí lọ́nà òun. Ọmọ tó bá bí lọ́nà òun. Kò ní gbádùn ìyá. Kò ní gbádùn ìyá. Kò ní gbádùn bàbá. Kò ní gbádùn bàbá. Má sọ wọ́n dàbí. Láti gbádùn ọmọ. Àwọn wọ̀nyí wọ́n níyà wọ́n ní bàbá. Dúkìá bàbá wọn lọ́lọ́run ni ó bọ́ sọ́wọ́ rẹ̀. Kò wá torí eléyìí òun sọ pé kí wọn náà wá lérò wípé mo ti ráyè. Mo ti rí ayé, mo ti rí fà. Ò rí fà o. Bó o bá ń rò bẹ́ẹ̀, in tó ń ṣe èmi, inú rẹ̀ in tó ń jẹ síbẹ̀, iná ni. Iná lọ jẹ sínú. وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا. وابتلوا اليتامى ẹ̀dá àwọn ọmọ òrukàn. Ntí Ọlọ́run fi ń yé wa níbi eléyìí ni pé dúkìá wọn ti ń bẹ lọ́wọ́ rẹ̀. Dúkìá àwọn ọmọ òrukàn ti ń bẹ lọ́wọ́ rẹ̀. Má sọ pé ńgbà wọn wà kékeré ló wà kó fún wọn. Wọ́n sọ pé ńgbà wọn wà kékeré ló kó fún wọn. Wọn mọ yìí. Wọn mọ ìdè nílà káyọ̀ wọn lálẹ́ àti ẹ̀. Dúkìá wọn tọ́jú ẹ̀ fún wọn. Tọ́jú rẹ̀ fún wọn. Àmọ́ tí wọ́n bá dàgbà. Wọ́n bá ti wá dàgbà. Ṣáàṣì. بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم. Nígbà tẹ́ ẹ bá rí i pé wọ́n bàlágà. Wọ́n bá ti bàlágà. Wọ́n bá lọ́kùnrin bàlágà. Ó tó níyàwó. Ó tó níyàwó nù. Òun náà tó ní fámìlì. Ó tó ní fámìlì. Má dájú ẹ̀. Má dájú ẹ̀ o. Ìkíní ṣe ṣe tiẹ̀. Ṣe tiẹ̀. Dúkìá rẹ̀ ni. Dúkìá rẹ̀ ni. Tó bá ti rí bẹ́ẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀. Bí òun gbé nǹkan oníkan kó gbé padà fún. Ọwọ́ mi lọ́wọ́ àwọn tó ti tẹ̀ báyìí. ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا. ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى
Ọlọ́run ọba Ọlọ́run ọba ń sọ fún wa ń sọ fún wa o. eléyìí ìkìlọ̀ ni. Ìkìlọ̀ ni è. Ọlọ́run ní wala ta'kuluha israfan, má jẹ dúkìá ọmọ òrukàn Má jẹ dúkìá ọmọ òrukàn lájẹpa lájẹpa. àbí kò jẹ́ níjẹ ti wọ̀bìà. Ọ̀bìà ìlòkulò. Má jẹ ń jẹkújẹ. Lọ́kùnà. Wa man kana ganiyyan, ẹni tó bá ṣe pé ó jẹ́ abọrọ̀ Ẹni bá wá jábọ̀rọ̀. tí dúkìá ọmọ òrukàn kàbò sí lọ́wọ́. Tí dúkìá ọmọ òrukàn kàbò sí lọ́wọ́. فليستعفف Ní sùúrù, Ṣe sùúrù. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀, Ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. mójú kúrò níbi dúkìá rẹ̀. Lójú kò fi dúkìá ọmọ òrukàn. Èyí tọ́lọ́run ṣe fún ọjọ́ tó Ó ọ. tó èyí tó wà lọ́wọ́ rẹ̀ kájú. Àmọ́ Ọlọ́run tún wá sọ pé wa man kana faqiran. ومن كان فقيرا فليأكل بالمعروف. Ẹni tí dúkìá ọmọ òrukàn ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí, Ẹni tí dúkìá ọmọ òrukàn ń bẹ lọ́wọ́ rẹ̀ kó má òun yìí. gan-an náà wá jáláìní Òun náà jálẹ̀ ní tó sì ní ímánì tó sì ní ìmánì tó gbà fún Ọlọ́run. lọ́gbà fọlọ́run. Ọlọ́run la yọ̀ọ̀dá fún un Ọlọ́run la yọ̀dá fúnra ẹni bẹ́ẹ̀. kó jẹ. Ọjẹ́ nílẹ̀. Jíjẹ tí ó sì jẹ́ ń bẹ ó gbọ́dọ̀ nítumọ̀. Jíjẹ tí ó jẹ́ ńbẹ̀ kó ní ìtumọ̀ wọ̀lúwọ̀lú pọ̀. فإذا دفعتم إليهم أموالهم وإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا. nígbà tí ẹ bá rí i wípé làákàyè wọn pé Ìjọba rí pé làákàyè wọn ti pé dúkìá wọn tó fẹ́ kó fún wọn yìí, dúkìá wọn tó wá fẹ́ kó fún owó wọn má dáa kó kalẹ̀, wọ́n dá kó kalẹ̀ o. jẹ́kẹ́lẹ́ yìí ó wà nílé. Yọ lélẹ́rìí o. وكفى بالله حسيبا. وكفى بالله حسيبا. Bàbá fi ẹgbẹ̀rún náírà kalẹ̀ Bàbá fẹ́ gbẹ̀rún náírà kalẹ̀ fún àwọn ọmọ rẹ̀, fáwọn bẹ́ẹ̀. ọ̀nà ń bẹ, Ọ̀nà bẹ́ẹ̀ ó ṣẹ́kù. ọ̀sẹ̀kù. Èyí tó ṣẹ́kù Èyí tó ṣẹ́kù. nítorí Ọlọ́run ni o má jẹ níjẹ wọ̀bìà, Ọlọ́run náà má jẹ́ ń jẹ òbíà o. má jẹ níjẹ àpà, Má jẹ́ ń jẹ àpà. kì í ṣe tèmi. Kò sí Lọ́nà bẹ́ẹ̀. ní tó owó wọn bá kù jẹ́ káwọn ẹlẹ́rìí ó wá. Ẹlẹ́rìí ó wá. Àwọn ẹlẹ́rìí owó rẹ̀ ẹgbẹ̀rún náírà ni, a ṣe nǹkan báyìí fún ọ níbẹ̀, a ṣe nǹkan báyìí fún ọ, aṣọ tó rà tá a rà fún ọ ńgbà báyìí inú owó rẹ̀ láti raṣọ, níbi owó rẹ̀ kù òun ni. Bó ṣe pé ọ̀nà ìkọ́ṣẹ́ ló lọ, owó tó ní oníkọ́ṣẹ́ ẹni tí ó gbà síbi iṣẹ́ tí ó gbà owó fọ́ọ̀mù ni, owó iléèwé ni tẹ̀sán, inú dúkìá rẹ̀ ni kò tí mú. Jẹ́ kẹ́lẹ́rìí ó sì wà. Ẹlẹ́rìí ó wá wà. Ẹlẹ́rìí sì pọ̀ lóríṣiríṣi. Ẹlẹ́rìí sì pọ̀ lóríṣiríṣi. Nínú ẹlẹ́rìí Nínú ẹlẹ́rìí. òun ni rìsíìtì. Òun náà ni rìsíìtì. Owó tó ná fún wọn léèwé, Kí rìsíìtì ó wà lọ́wọ́. kí rìsíìtì ni ó wà lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tó fi ń lọ sí primary school báyìí, ní tí mo ná nì rìsíìtì tá a sì gbà ní ẹlẹ́rìí kan. Ẹlẹ́rìí kan nù. Sì jẹ́ kéèyàn náà mọ̀ Kéèyàn náà mọ̀. owó ọmọ yìí tí mo rán tó mo ní ó lọ léwu, owó báyìí ni wọ́n béèrè,
rìsíìtì ní o dákun bá mi mú lọ́wọ́ kì í ṣe nítorí òní nítorí ọ̀la ìgbà tó bá gbé dúkìá rẹ̀ padà fún gbogbo àwọn ẹlẹ́rìí tó ń pè tí wọ́n mọ̀ ń pa kínní jẹ́ kí pè wọ́n síbẹ̀. Pè wọ́n síbẹ̀ kó lè wẹ̀ ní gàgà. Àwọn ni wọ́n máa jẹ ẹlẹ́rìí ẹ̀. وإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حصيبا وكفى بالله حصيبا. Ìṣeéṣe Ìṣeéṣe Ọlọ́run ò dá wa pé gbogbo òṣìrò tá a bá mọ̀ a lè mọ̀ mọ̀ tán a lè dánwò míì léyìí tó ṣe pé Ọlọ́run ò rán wa létí. Àwọn kan sì ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé alákọ̀ọ́rí ni wọ́n. Wọn ò ní làákàyè kí nǹkan ó dáa àbí bí nǹkan ó bá bàjẹ́. Wọ́n lè máa wá sọ fáwọn ọmọ òkúra pé owó tí bàbá rẹ̀ fi lẹ̀ ní tí a ṣe tó lóun ṣe ń bí kiri adúrú owó yìí ìṣirò tí wọn ò mọ̀ ń pa ẹ̀ Ọlọ́run mọ̀ á. Dájúdájú kò sí ẹni tó lè borí ìṣirò bí ẹ bá sọ̀rọ̀. للرجال نصيب مما ترك الوالدان. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. للرجال نصيب ممن ترك الوالدان والأقربون. Ẹ wo ohun tí Ọlọ́run ń sọ láàrin. Bàbá ní ká wo tó lọ́run sọ láàrin bí. Ihun tí wọ́n ń pè lógún. Ta lẹni tí ó tó tọ́ sí. Kó gba ogún. Ọlọ́run fi ń yé wa wípé ìwọ tó ṣe pé Ọlọ́run kàn ní kí dúkìá ọmọ ọlọ́mọ ó bọ́ sọ́wọ́ rẹ̀. Ọlọ́run ní ìwọ tí dúkìá ọmọ ọlọ́mọ tọ́lọ̀ ní kó bọ́ sí ọ lọ́wọ́. Ó lẹ́tọ̀ọ́ sí pé rí ogún yìí o. Àwọn tó lẹ́tọ̀ọ́ sí inú ogún yìí. Àwọn náà ní للرجال نصيب. للرجال نصيب مما ترك الوالدان والأقربون. Kì í ṣòbí nìkan. Ẹni tó súnmọ́ ni ní bíbí àti ọkùnrin ó nípín nínú ogún yìí. وللنساء نصيب ممن ترك الوالدان. وللنساء نصيب مما ترك الوالدان والأقربون. Obìnrin náà nípìn tiẹ̀ nínú tí àwọn ẹbí àtàwọn òbí tí wọ́n bá fi lẹ̀. Kì í ṣe ntẹ́nìkan tí kì bọrùn. Ìwọ tọ́lọ́run ń gbé agbára fún pé kó o ní kó sí ọwọ́ àwọn dúkìá wọ̀nyí.
wọ́n fi sọ ọ ní afúnṣọ́ ni ọ́. Afúnṣọ́ ni ọ́ bí dúkìá bá lọ́rẹ̀. Afúnṣọ́ ni ọ́. Afúnṣọ́ ni ọ́. Mọ̀tàbà. مما قل منه أو كثر نصيبا مفروضا. Ìpín ń bẹ fún ọmọ òrukàn. Ìpín ń bẹ fún ọmọ òrukàn. Lọ́kùnrin àbí lóbìnrin. Lọ́kùnrin àbí lóbìnrin. Níbi dúkìá tí wọ́n fi lẹ̀. Níbi dúkìá tí wọ́n fi lẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ ká mọ̀ níbí ni pé tó bá ṣe pé kódà 50 naira. 50 naira. Iná ni tí wọ́n ní. Náà ni tí wọ́n ní tọ́bi lẹ̀. 50 naira yìí. 50 naira yìí. Ọkùnrin nípìn tiẹ̀ ń bẹ. Ọkùnrin nípìn tiẹ̀ ń bẹ. Bẹ́ẹ̀ náà lobìnrin nípìn tiẹ̀ ń bẹ. Obìnrin náà nípìn tiẹ̀ ń bẹ kì í ṣàtúnyìn lẹ́nìkan. Àwọn ẹbí. Àwọn ẹbí. Àwọn náà nípìn tiwọn ń bẹ. Wọ́n wá kọ́kọ́ wá ṣe kó ṣe pé ó fi ogún náà lẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Ọlọ́run wá lẹ́ni tó lọ yìí ó fi ogún lẹ̀ rẹpẹtẹ. Ó ní nǹkan bíi 1 million naira. Ó ní 1 million lápèjúwe. Àpèjúwe ni o. Lápèjúwe. Ṣé ẹ mọ̀ pé 1 million nígbà tí ṣe wà nísìn owó ni lọ́dọ̀ wa nítorí bá a ti ṣe rí. Àwọn kan bẹ tó ṣe pé tírílíọ̀nù ni wọ́n ní. Gbogbo àwọn dúkìá náà ló ní bí wọ́n ti ṣe pín accordingly. مما قل منه أو كثر نصيبا مفروضا نصيبا مفروضا. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ lọ́lọ́run ti ń sọ bọ̀ wáyé? Ọ̀rọ̀ lọ́lọ́run sọ bọ̀ yìí. Àmọ́ ibi tó lọ parí ẹ̀ sí. Ìpín tá a ṣe yìí o. Tá a ṣe lọ́ranyàn fún yìí o. A ti pa á láṣẹ dandan ni. Dandan ni bórí bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀lẹ́ yí ogún padà. Ẹ mọ̀ yí ogún padà. Ṣé wàá sọ pé ìdílé báyìí, ìdí igi báyìí, kí ni jẹ́ igi? Ìdí igi wo? Ìkájà àbí lọ́dọ̀. Kò rí bẹ́ẹ̀. Àwa Yorùbá là máa ṣe eléyìí o. Ṣá máa wádìí wípé ìyàwó ọ̀tọ̀, ìyàwó méjì mo ní, àwọn ọmọ mẹ́ta lélẹ́yìí bí, ọmọ mẹ́rin lélẹ́yìí bí. Nítorí náà owó ẹnìkan wà jù kan lọ, ọ̀kan ò jù kan lọ. Ọ̀rọ̀ wa dọ̀rọ̀ ọlọ́fà máa dùn. Kálà ká pín kálà déédéé ó ń kálukú ogbó sí ẹ̀. Kì í ṣe ìgbà ẹni ó bímọ mẹ́rin, ẹni ó bí mẹ́ta, ọmọ di méje. Tí wọ́n bá fẹ́ pín ogún fún wọn, tí wọ́n bá jẹ́ ọkùnrin, ẹnì kọ̀ọ̀kan àwọn ọkùnrin rẹ̀ ó níye tí wọ́n gbà tí wọ́n á sì gbọ́dọ̀ fi jura wọn lọ. Kò sí pé ìdí báyìí ló bí mi, ìdí báyìí ló bí mi. Ọlọ́run ò mọ̀dí, wàhálà ti wà tá ń kóra wá sí òun ló bí yìí. Ìpín tó ń kálukú gbọ́dọ̀ tẹ̀ lọ́wọ́. Ìtọ́lọ́run fi sọ pé kí wàhálà yóò má fi ṣẹlẹ̀ ẹ fẹ́ yàwó kan. Wàhálà yóò mi ṣẹlẹ̀ ẹ yàwó kan. وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وقولوا لهم قولا معروفا.
معروفا الله أكبر. وإذا أدر قسمة أولو القربى واليتامى والمساكين. Àwọn tí wọ́n bá fẹ́ pín ogún. Àwọn bá fẹ́ pín ogún. Tí wọ́n wà ń bẹ̀ tẹ́ fi pín ogún yìí. Yóò wà ń bẹ̀ tẹ́ fi pín ogún. Àwọn tálákà. Àwọn tálákà. Tálákà Ọlọ́run. Tálákà Ọlọ́run. Wọ́n wà ń jókòó. Wọ́n wà ń jókòó. Ọmọ òrukàn. Ọmọ òrukàn. Wọ́n wà ń jókòó. Wọ́n wà ń jókòó. Wal masakinu àti àwọn atẹ́wọ́gbọrẹ. Àwọn atẹ́wọ́gbọrẹ náà wà ní jókòó. Tí wọ́n pín ogún. Tí wọ́n pín ogún. Àwọn gan náà lẹ́tọ̀ọ́ sí. Àwọn náà lẹ́tọ̀ọ́ sí. ترزقوهم منه وقولوا لهم قولا معروفا وقولوا لهم قولا معروفا فارزقوهم منه. Dúkìá tí inú dúkìá tẹ́ fẹ́ pín yìí. Ohun tó jẹ́ ẹ̀tọ́ tiwọn ẹ yọ fún wa bẹ́ẹ̀. Mo rò pé ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ yìí dáadáa. Àwọn èèyàn wa lónìí bóyá lọ́la á rí àwọn tí wọ́n wá ṣẹ̀ríà tí wọ́n tún wá ṣàlàyé ẹ̀ fún wa. Àwọn àfá àgbà lẹ́yìn. Àfá àgbà tẹ́ rí èsì adájọ́ ṣe ń tọ́ wọn sọ́nà. Ẹ má ṣe àṣejù. Ìjókòó tí ń bẹ ńbẹ̀. Ní tí wọ́n bá ṣe kò lè yí padà. Àmọ́ àwọn gan-an lọ̀rọ̀ ń bá wí. Tó bá sì sọ̀rọ̀ jù fún wọn, wọ́n lè bẹ̀rẹ̀ sọ tí nǹkan kan ò sì lè ṣẹlẹ̀. Ní tí mo rò tí mo fi sọ pé ààrin wọn ń jókòó nù. Òun ó máa gbà wọ́n mọ̀ràn ntọ́lọ́hun fẹ́, ntọ́lọ́hun wí, tí wọ́n tẹ̀lé kò sí lọ́wọ́ ẹ̀. وليخشى الذين لو تركوا من خلفهم وقولوا لهم قولا معروفا وقولوا لهم قولا معروفا. Ọlọ́run dá àwọn èèyàn lóríṣiríṣi. Àwọn míì ń bẹ nígbà tọ́lọ́run ní nínú ogún yìí. Ẹ fún àwọn aláìní. Ẹ fọ́mọ òrukàn. Ẹ fún àwọn àtẹ́wọ́gbọrẹ. Kì í ṣogún wọn. Àmọ́ wọ́n wà bí wọ́n ti pé. Ọmọ tó ẹ̀ǹtáìtù ṣogún. Àwọn kan nínú wọn lè dìde pé kí ló dé ó ti ṣe lè gba irú dúkìá bàbá wa kì í ṣe dúkìá rẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí. Ọlọ́run fi kílárífáì ẹ̀ ló fi yànnàná rẹ̀. Ìpé kò yé wa wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ló mọ́ rìn. Àfi àwọn tí ó dìde irú kìíní yìí. Káwa náà mọ̀ sí àṣejù. Wípé nítorí pé a ti rí i pé bóyá ọmọdé ni tí wọ́n ń béèrè tó jù lọ. Káwa tani ó kí ló kọ̀ ọ́? Àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀. Àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ká wá ṣàlàyé ní tèmi Ọlọ́run tí mo wí rèé. Àṣẹ Ọlọ́run la sì tẹ̀lé. A sì fẹ́ ní káwọn náà mọ̀ wípé ṣẹ̀ríà Ọlọ́run
وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا فليتقوا الله وليقولوا قولا سديدا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. ẹ̀yin tẹ́ pín ogún ẹ bẹ̀rù Ọlọ́run o. ẹ̀yin tẹ́ pín ogún ẹ bẹ̀rù Ọlọ́run o. ẹ má torí wípé ẹ̀yin lẹ fẹ́ pín ogún. ẹ má torí pé ẹ̀yin lẹ fẹ́ pín ogún. nígbà tí wọn àti mọye sí tí gbogbo ohun tí kinní yìí jẹ́ ẹgbẹ́ léyìí sẹ́yìn. ẹkú ń bẹ ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin náà rántí wípé ìjọ kan ní ìjọ kan ó jọ kan. ẹ̀yin náà rántí pé ìjọ kan ní ìjọ kan ó jọ kan. ìjọ tó lọ́run bá sì dé. ìjọ náà bá sì dé. sí yín. ẹnu pálapàla wà. àwọn ọmọ ẹ̀yin náà fún àwọn ọmọ kéékèèké kalẹ̀. ẹ̀yin náà bá àwọn kéékèèké kalẹ̀ gbogbo. bẹ́ẹ̀ bá ti fẹ́ kí wọ́n tìrìtì àwọn àti yín. ẹ bá ti fẹ́ kí wọ́n ṣe bá àti yín náà bá ti jọ́ náà. bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn lórí lórí àwọn ọmọ lókè olúkìá. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا فليتقوا الله وليقولوا قولا سديدا. nítorí eléyìí ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ bẹ̀rù Ọlọ́run o. فليتقوا الله وليقولوا قولا وليتقوا الله وليقولوا قولا سديدا وليتقوا الله وليقولوا قولا سديدا. àwọn ọmọ òrukàn tẹ́ ẹ fẹ́ pín ogún fún. àwọn òrukàn tẹ́ ẹ fẹ́ pín fún. ẹ má jẹ́ kó ọ̀rọ̀ kọ́rù jáde lẹ́nu. ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ẹ sọ o. ọ̀rọ̀ pẹ̀lẹ́ tó mú làákàyè jáde. àní tí ó máa jáde lẹ́nu yín nǹkan tí ó máa tún nǹkan ṣe. ẹ má sọ pé ó wàá gbà fún ọ yóò rí pápá òṣèlú fẹ́ ṣe fún ẹ dàrú nù. gbogbo tó o bá ṣe bẹ́ẹ̀ yóò kàn ọ́. ọmọ rẹ wọ́n ṣe bẹ́ẹ̀ fún. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا إن الذين يأكلون أموال اليتامى tó ó kù sọ́wọ́ wa o. ó kù sọ́wọ́ wa. àwa àgbà tá a wà ń bẹ̀. àwọn àgbà tá a wà ń bẹ̀. ọwọ́ wa ló kù sí o. ọwọ́ wa ló kù sí o.
tá à ń ṣàbòsí ṣàbòsí dúkìá ọmọ òrukàn dúkìá ọmọ òrukàn tá à ń jẹ níjẹkújẹ láti oríkàkújẹ ní ti àbòsí nítàbòsí innama ya'kuluna fi butunihim an-nara. إنما يأكلون في بطونهم نارا وليستملون سعيرا لا إله إلا الله. وسيصلون سعيرا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run ní dájúdájú ẹni tí ń jẹ dúkìá ọmọ òrukàn. Ọlọ́run ẹni tí ń jẹ dúkìá ọmọ òrukàn. Níjẹ wọ̀rùwọ̀rù. Níjẹ wọ̀rùwọ̀rù. Yẹ kí ni ó ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀? Kí ló lè ṣe? Kí ló lè ṣe? Olóògùn. Àbí olóògùn tó ní tó bá ti ẹ̀wù mí mo lè pa á tí nǹkan kan ò ní ṣe. Ó ń tọ̀hún ń tí ń jẹ sínú ara rẹ̀. Iná ni. Báwo ni ìbá ti rí? Tí wọ́n bá mà irú iná eléjòná. Iná eléjòná. Ilé kan bẹ̀rẹ̀ يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. Ṣòwò dúpẹ́, oríire, sùúrù, ó dáa púpọ̀. Mo fẹ́ ṣe àlàyé iná eléjò náà ni. Bàbá náà fẹ́ ṣe àlàyé iná eléjò náà. Tá a bá lọ wo súrà kan nínú Al-Qur'an. Tá a bá lọ wo súrà kan nínú Al-Qur'an. Ń sọ pé wailul likulli humazzatin lumazzatin. ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة. Ègbé tún gbé ìyà àjẹkú. Àjẹyíra. Ìyà tí ò ní bọ́. Bí ń tí ń jóná. Tí gbogbo ẹ̀dí tó di wẹ́lò Ọlọ́run ó sì dá ara rẹ̀ padà. Yóò tún dá padà tí ó tún wá wà ní jìnnìjìnnà. Yóò tún máa wá jó lọ. Yóò tún máa wá jó lọ nù. Ilé òun ó wà nínú àwọn iná méjèèjì tí wọ́n lọ́lọ́run. ويل لكل همزة لمزة بلى الذي جمع ماله وعدده. Sórí ibi tí ọba dé, mo mọ̀ọ́mọ̀ dákẹ́ ni mo ti ní. Ìwọ náà bá bá mi gbé kó tó ń bẹ̀. Mo sì ti gbọ́ ohun tẹ́ ń wí. Àbálà ti gbọ́. Gbogbo òwe tẹ́ ń pa mo ti gbọ́. Àwọn kọ́ra náà ti kọ́ra ni. Ibi tí mo fẹ́ dúró mo dúró òun. Àbálẹ̀ tí a fẹ́ tó làwọn tó yẹ. Ibi níwájú àwọn àwo Ọlọ́run wí á padà kà. Á padà kan wájú àwọn Ọlọ́run wí. Àmọ́ èyí tá a sọ yìí a kàn parambuléètì lórí ẹ̀. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe súrà wáìlù là ń ké? Èdè wéèlù là ń ké àtàkàwé ni. A fi ṣe àkàwé ni. Ká fi lè mọ irú iná ṣàírì tọ́lọ́run tọ́ka ẹ̀. Iná ṣàírì. Gbogbo iná pátápátá jẹ́ ànámà lọ́gá wọn. Gbogbo iná jẹ́ ànámà ní ọ̀gá wọn.
Jahannama òun lè lérí gbogbo náà. Òun ti bó ti jẹ́ eléri gbogbo náà yìí. Òun náà ń bẹ Ọlọ́run. Wípé dẹ́kun bó bá fi ẹ̀jẹ̀ mi mẹ́jẹ̀ wọn náà ṣàyírí. Èyí ó burú jù. Àwọn amúnimọ́dà. Béèyàn bá bọ́ sọ́wọ́ ọlọ́pàá. Ó ṣe yẹ̀rí. Àmọ́ bó bá ti bọ́ sọ́wọ́ àwọn amúnimọ́dà wọn rìn. Kó tó bọ́ ń bẹ̀. Kódà bó bá láre. Wọ́n fi olúwa rẹ̀ dépò pé kò ní gbádùn. Mo ti experience rí, mo ti rí. Kì í sì ṣàbúrú ni mo ṣe. Èmi nìkan sì kọ́. Nígbà tá a fẹ́ gba láísẹ̀nsì Muhammad Kamaluddin. Àwa tá a lọ sí Àbújá lọ́dọ̀ wọn lọ́hùn. Kò sẹ́ni tí wọn ò rí. Kò sí ẹni tí wọn ò rí. Dépò pé tá à ń fi wọn sọ pé àmọ́ pé kí ní ilé tó bá yẹ ilé máa tẹ́wọ́ kí ló kàn wá pẹ̀lú gbogbo ẹ̀. Nígbà wọn tí wọ́n wádìí gbogbo ohun tí wọ́n fẹ́ wádìí tí wọ́n sì rídìí tó ń kálukú tán. Alhamdulillah. Ẹni tá a ní tó dọ̀kan nù wọn olówó tètè ṣubú fún ẹ̀kú rírì. Wípé wọ́n fún yín láìsẹ̀nsì. Sọ ni wọ́n ti lọ. Kó tó di pé àwa lọ Ọlọ́run mú àṣeyọrí wá. Kẹ́ẹ̀fì mà bí bó ti ṣe rí. Ilé ṣàyírí ó tún wá lójú lọ. Ọlọ́run ọba kó mọ̀ fi sọ rẹ̀ sọ wá. Àánú Ọlọ́run mọ́ka kúrò lára wa. Ọlọ́run ò dákun kó ṣe àmàna wa. Ìtọ́lọ́run ò wí ọlọ́mọdé wí o. Ọba tí sọ́ni sọ́nà kó tọ́ gbogbo wa sọ́nà. Sadaqallahul azim. Àmín. Suratul Kawthar fáwọn bàbá ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe àwọn bàbá ti ṣe owó àdúrà tí wọ́n di ojúmọ́ 2000 yìí. Wọ́n tí yàbá tó ṣe bẹ́ẹ̀ náà bí sílẹ̀ iná àfẹ́lẹ́ fáwọn bàbá. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Wọ́n náà ti débẹ̀ lọ́wọ́ wọ́n ti bá wọ́n ti débẹ̀ lọ́wọ́ jàdùn àwọn ọgbà bá wa mọ̀sáì ọwọ́ bá kò lọ́wọ́ jàdùn àwọn ọgbà bá wa ìrìn bá bá wa ń jòkólẹ̀ lọ́wọ́ sàlẹ̀kùn dáadáa fún yín lẹ́nà bí ọdọ̀ rẹ̀ bá wa débísí lọ́wọ́ sàlẹ̀kùn ìwé àdúrà fà wa ṣé kò wa ẹ̀dọ̀wó lọ́wọ́ sàlẹ̀kùn dáadáa adàbí lọ́wọ́ sàlẹ̀kùn dáadáa fáwọn bá wa kéwìyà àwọn náà ti débẹ̀ Ọlọ́run ti ń ṣe ìtọ́sọ́nà àwọn àtọkùn fáwọn bàbá Ọlọ́run kó tó ṣàlékún ẹ̀ ẹ̀bẹ̀ sí àmín àfáwà yìí náà ti débẹ̀ Ọlọ́run jáde wà pẹ̀lú ọgbà àwọn Mùsáìdùdín wọ́n ti débẹ̀ bàbá wa òye kan wọ́n náà ti débẹ̀ bàbá wa Lébísí wọ́n ti débẹ̀ Ọlọ́run ṣàlékún dáadáa ẹ̀jẹ̀ àṣẹ àmín.